Welcome to Yoruba Kingdom TV, built by passion. Ẹ kú àsìkò yìí níbi gbogbo tí ẹ ti pàdé mi lórí ètò yìí lónìí. Bẹ́ẹ̀ ni ogun kojú ọ̀pọ̀ láyé lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní tẹ̀lẹ̀ ibi tó lè gbé lójú láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ìbànújẹ́ ayé ó kéré pọ̀ kò ní kángun sóníkálùkù wa ẹ jẹ́ àṣàmì ká gbé tó àdúrà mi sàmà. Ìdáǹdè ń bẹ lọ́dọ̀ Olódùmarè kó Olódùmarè kó fún wa láròpọ̀ ire kó wá fàyọ kú ibi kó wá fi tì í lórí wa lórí ọmọ lórí ẹbí lórí ará o. Kí ni mo mú wá lónìí? Kí ni mo tìbàpò? Ọwọ́ tí mo tìbàpò ire mo mú, ayọ̀ mo mú, ọlá mo mú, àlàáfíà àti ìṣàkúbalẹ̀ ọ̀rọ̀ mo mú wá léyìn o. Ilé yín ò ní gbóná fẹ́kún, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní tutù fọ́fọ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ohun kan mo mú wá tí mo wá ní kí n wá sọ fún gbogbo mùtúmù wà lónìí kó ní kálukú kó la tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o ẹgbọ́n tí mo mú wá ọkùnrin àti obìnrin kó ń kálukú kó gbé àtìtà kó jòkóó bá ń pe ń bá lélẹ́yìí pé kó máa bọ̀ kó wá gbóhùn lẹ́nu bàbá àròpọ̀ rẹ̀ àyọkú òbí. Ṣé rí láyé tá a wà yìí lákòókò tá a dé yìí pàápàá jùlọ nígbà tí ọdún súnmọ́ wa tá à ń súnmọ́ ọdún èmi a máa wípé nígbà téèyàn bá ń gba gbígbàdúrà tí ń gorí òkè tí ń gùn sàlẹ̀ tí ń ṣèṣọ́ òru tí ń ṣèṣọ́ ọ̀sán tí ń gbàwẹ̀ funfun tí ń gbàwẹ̀ pupa tí ń gba dúdú pẹ̀lú ǹjẹ́ ìṣọ́ra òun gangan òun ló ṣe olórí àdúrà nílẹ̀ Nàìjíríà tá a wà yìí o. Àwọn èèyàn bú pọ̀ ọmọkùnrin kan òun ló jẹ́wọ́ ọwọ́ tó jẹ́ ẹ̀rù Ọlọ́run bà mí èmi tó jẹ́ pé ẹlẹ́yinjú àánú ni mí ó wá sọ gbàǹgbà wípé gbogbo owó tóun máa lọ ń gbà lọ́wọ́ àwọn ènìyàn ẹjọ́ Bambiala ojú dùn ó Bambiala apá ń rò ó Bambiala ìmú tìkan Bambiala ẹsẹ̀ ti yà ó Bambiala ipe gbogbo owó tí wọ́n ń gbà yìí wọ́n lọ ń kó fáwọn kan ni wọ́n ti ẹ̀ pàápàá dá ilé iṣẹ́ ńlá ni wọ́n dálẹ̀ ó kówó wá pọn bá owó náírà kọ̀ọ̀kan 5 naira 10 naira níbi tí wọ́n ti rò wípé tó o bá ṣàánú ó ràánú gbà ọmọ Nàìjíríà ti sọ di nǹkan mí o. Rashid. Bẹ́ẹ̀ni sá. Ṣé ti rẹ́dí? Ẹgbẹ́ yàrá. Kí lórúkọ ẹ? Rashid lórúkọ mi. Rashid lórúkọ ẹ. Bẹ́ẹ̀ni sá. Kí ni nǹkan tó wá ṣe ní Lápò ní oko? Mo wá tọrọ owó ni. Ó wá tọrọ owó. Bẹ́ẹ̀ni sá. Owó náà kí lẹ fi ń ṣe? A máa ń kó fún ọ̀gá wa. Kí ló pọ̀ ọ̀gá yín náà? Abdulsalam. Abdulsalam. Bẹ́ẹ̀ni sá. Owó náà tẹ bá kó fọ́gà kí ọ̀gá yín fi ń ṣe? Mo ń lò ní Ògùn Òkìkí. Ògùn Òkìkí? Bẹ́ẹ̀ni sá. Ẹ lọ̀gá yín máa ń fún yín? 18,000. 18,000. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá gbowó yẹn lọ́wọ́ ẹ̀ kí ló máa bá ṣe? A máa sáré. Ó máa gbé lọ sí hospital kan sí mi. Mi sọ sókè. Mo ní ó máa ṣàárẹ̀. Ó máa ṣàárẹ̀. Wọ́n á máa gbé lọ sí hospital káàkiri. Àbí ìwọ́n tó sọ mi ò gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ni. Fúnra ẹ sọ mi ò gbọ́. Ó máa gbé lọ sí hospital káàkiri. Tó bá wá ń ṣàárẹ̀ yẹn báwo ni iléeṣẹ́ ọ̀gá àti wọ́n máa ṣe rí? Owó máa ń gòkè. Ó máa gòkè. Bẹ́ẹ̀ni sá. Ìlú mélòó ló ti lọ? Mo máa lọ sí Èkó. Sọ̀rọ̀ sókè. Mo máa lọ sí Èkó àti Ìjẹ̀bú. Èkó Ìjẹ̀bú Ìbàdàn tó ti wú Ìbàdàn kọ́ òun lọ Ìbàdàn. Mo ní iléeṣẹ́ yín wà.
Ìbàdàn ló wà. ládùúgbò bo Ìwó road. Ìwó road. Bẹ́ẹ̀ni sir. ló kọ́ iléeṣẹ́ yín. Lórúkọ New Life. New Life. Bẹ́ẹ̀ni sir. New Life ló kọ́ iléeṣẹ́ yín. Bẹ́ẹ̀ni sir. Ìwó road. Bẹ́ẹ̀ni sir. ládùúgbò bo. ẹ̀rù Olódùmarè bà mí ń gbà mo tiẹ̀ ti rí kan ìyá kanjọ́ kan náà lọ́hùn tó jẹ́ wípé tó bá ti gbégbá bára lọ fún àpẹẹrẹ ó lè lọ láti ìlú Àkúrẹ́ kó rèlú Ìwó kó lọ gbégbá bára nílùú Ìwó bó bá ti wá gbégbá bára nílùú Ìwó yóò wà kówó náà ni wọ́n wà lọ fi ṣe àwọn nǹkan ẹbọ tó bá ti wá ṣe nǹkan ó ti kọ́lé bíi 2 3 4 5 nóbìnrin tí à ń sọ yìí nígbà náà lọ́hùn ayé ilé àwọn tó bá ti wá fún lówó tó bá ti mówó fún gbogbo wọn wọ́n wà wọnú àárẹ̀ ó máa bẹ̀ sí ṣe wọ́n ẹ wá tún wọlé tó tún ṣẹlẹ̀ nísìnyí o wọ́n tún ti gbé tuntun dé December wọlé bó o bá gbàdúrà máa ṣọ́ra. ó lé pọ̀. Olódùmarè kójọ kó wá ṣàròpọ̀ rẹ̀ sínú ayé wa mùtúmùwá wa a ò ní bọ́ sọ́wọ́ ajínipa a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ṣùgbọ́n gbà téèyàn bá ń gbàdúrà tí ò tiẹ̀ wá ṣọ́ra ẹlòmíì tó bá ti di December báyìí yóò wá mú owó yóò wá gbélé ọjà tí ń tà gègèrè yóò yí sókè bẹ́ẹ̀ bá bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tọ́jà rẹ̀ fi wọ́n yóò sọ pé dọ́là ló wọ́n ṣé ẹjọ́ mọ̀mọ́ ń bọ̀ọ̀lì ṣé dọ́là náà ló ń wọ́n débi bọ̀ọ̀lì káì ọlọ́run jọ ṣàánú wa mo sì gbọ́ pé oko ilẹ̀ ti gé bọ̀ọ̀lì yìí o àtẹ̀wà ara wọn kan tó jẹ́ wípé wọ́n wá yọ̀lẹ́ gbáà ṣé rí oko tí ń bẹ lẹ́yìn ilé wọn ó kún ó fẹ́ lè mùyàn àwọn nǹkan yẹmúyẹmú tí ń jẹ yín lágbègbè yẹn àti ibi tí àwọn ọ̀daràn tí wọ́n ń sápamọ́ sí ládùúgbò yín kókó tó kù yìí ibi tí kókó kù yín gangan blessing ni èyí tí olóyìnbó ń pè ní blessing yẹn ni ìbùkún orí ọ̀fẹ́ ló yẹ kẹ́ ẹ fi lò kẹ́ ẹ gbin ta kẹ́ ẹ gbẹ̀fọ́ kẹ́ ẹ gbin kí náà ti ń pè ọyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa ń pè ẹ̀fọ́ kan a máa ń pè ní water leaf egbúre àwọn ẹ̀fọ́ tó dáa lọ́pọ̀lọpọ̀ nílùú òyìnbó a ò rírú ẹ̀ jẹ ìwọ wá náwọn ilẹ̀ káàkiri àyíká rẹ ṣùgbọ́n ohun tó fẹ́ máa ṣe ni wípé kò gbégbá bára yìí kò lè ṣe kíni kó o lè lọ fi pọ ọmọ ní kejì ẹ láà nítorí pé ọmọ Yorùbá láàánú pọ̀ púpọ̀ kọ́lọ́n kó ṣàánú wa ní o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣọ́ra o. bí mo ṣe ń sọ̀rọ̀ ìbáyìí lẹ́nu ẹlòmíì ó máa sọ pé kí ni ń sọ lẹ́nu ṣé n tá a fẹ́ gbọ́ ló ń sọ yìí kì í ṣe ní tí wọ́n fẹ́ gbọ́ mò ń wí n ò tiẹ̀ fẹ́ sọ tó o fẹ́ gbọ́ nítorí pé a lè má rán mi sí ọ ó lè jẹ́ wípé n ì ṣe wòlíì ẹ lónìí náà a jẹ́ pé ṣùgbọ́n tá a bá rán mi sí ẹnìkan tí mo jẹ́ wòlíì rẹ̀ yóò gbọ́ yóò ta mára gidi ẹ wá gbọ́ o nǹkan kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo lẹ́ni tó tọ́jú orun dójú ikú mo sì lẹ́ni tó ti pọ̀ àládépọ̀ àìsàn ìyẹn ò ní jẹ́ ìpín rẹ àṣé bẹ́ẹ̀ lolúbísì ló lè ṣàmì àní ò ní tọ́jú orun dójú ikú tọmọtọmọ èmi náà ò ní tọ́jú ipò àládépọ̀ àìsàn tẹ̀bí tara mi wá gbọ́ nǹkan pàtàkì tí wọ́n ń bẹ̀ lélẹ́yìí kì í ṣe wípé bàbá àròpọ̀ rẹ sọ pé má ṣàánú fún yàn nítorí pé ẹlòmíà sọ pé ó tún dínà ìjẹ mẹ́lòmíì nígbà tó jẹ́ wípé in tí wọ́n fi ń ṣọpọlọ ó ti fi sábẹ́ bàtà in tá à ń sọ fún ọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣàánú tó ti rí bí àánú tí ń ṣe ó ti bẹ̀ rọ́ràn àánú yìí ni Yorùbá ṣe tí wọ́n gbà wọn darandaran tí wọ́n gbà á mọ́ra tó wá di wípé ó ti dogun sọ́run Yorùbá báyìí ìwọ ọ̀gbọ́n tó ń ṣẹlẹ̀. mo ti rẹ́ mi tó ti pààlà ẹgbẹ́ tó wá sí wa mo ti rẹ́ mi tó fọwọ́ rẹ̀ kú iṣẹ́ bàbá wa ṣàyọ. ààrẹ ń tí ọmọ rẹ̀ gúnṣẹ́ ọmọ báyìí ni wọ́n fi bàbá gúnṣẹ́ ọmọ ní fi yeye gúnṣẹ́ ní ìsìn ẹ jẹ́ aṣọ́ra o ọ̀ràn tí ń bẹ́ ń ta yìí December wọlé wá wẹ́rẹ́ ṣùgbọ́n tí mo sọ ni wípé ìbànújẹ́ ò ní wọlé sínú ilé rẹ̀ ìdààmú ò ní wọlé sínú rẹ̀ àṣetì ò ní wọlé sínú ilé rẹ̀ àdúrà dà pọ̀ ṣùgbọ́n ojú báyìí lálákàn ti fi sọ́rí. bàbá ṣàyọ kúrò níbí o ti rẹ́ ni tó tójú oorun lójú ikú o ti rẹ́ ni tó ti pààlà àdébò àìsàn tí ayọ̀ rẹ̀ ni tó fọmọ rẹ̀ kú
ṣàròkó eré o kó bá wa ṣàyọkú obi nínú ilé wa kó bá wa ṣàyọkú obi nínú ayé àwọn ọmọ wa gbogbo níbikíbi tí a bá wà ní káàkiri gbogbo àgbáńlá ayé. mo máa fi fọ́nrán tí mò ń sọ mo máa fi hàn wá níbi tí wọ́n ti lù nílùkì ló ti bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ fátìrì ni wọ́n dá kọ́mpìnì ni wọ́n ti ẹ̀dá tí wọ́n bá ti gbowó yìí lọ́wọ́ àwọn èèyàn òògùn wọn ọwọ́ bèrè lọ́wọ́ rẹ̀ pé arákùnrin kí ló wá ń fowó yìí ṣe owó yìí bá ti ná tá bá ti gbowó yìí àárẹ̀ àwọn tó fún wọn lówó wọn wọnú àárẹ̀ ni wọ́n lè forí lẹ́jú ẹlòmíì lè kápá sínú ẹlòmíì lè wé nǹkan mórí kọ́tọ́ wípé ọrùn ti dá o àyà ń bù oríṣiríṣi nǹkan kí ló fà á gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ti dàrún ló fà á. sórílẹ̀-èdè Nàìjíríà nìkan ló ń dojúkọ wàhálà ìdààmú àti lásìgbò lásìkò yìí ni rárá. àwọn kan bẹ ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ ní Europe tó jẹ́ wípé owó gẹlẹ́mọ̀jẹ̀ tí wọ́n ń san fún àpẹẹrẹ kéèyàn ó máa san 10,000 lórí nǹkan kan tẹ́lẹ̀ kó wá ti di 10,000 òní wọ́n ń san lọ́wọ́lọ́wọ́. bákan náà l'Amẹ́ríkà tí wọ́n wà ní ìsìn àwọn nǹkan tí wọ́n kọjá àmì àwọn omi tá à ń rà ní $5 tẹ́lẹ̀ ó ti di $10. lómi ó máa bèrè pé bàbá àròpọ̀ rẹ̀ kí láà wá ṣe ń gbà náà ṣe káwa má wá ṣàánú ni Bíbélì ní pé tó bá ṣàánú yóò rà àánú gbà irú àánú yẹn náà ni kò ṣe àárùn gbẹ̀mígbẹ̀mí ìmìíràn pẹ̀rẹ̀kẹ́ mi mú yà ní tèmi. bẹ́ẹ̀ ó bá ṣàánú kó ṣọ́ àánú ṣe o ẹ wúrú tèmi nísìn àánú tèmi máa ń ṣe àánú tá a sì fẹ́ ṣe àánú tó ń bẹ lọ́nà tá a fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ á pé àwọn àjọ kan á pè wọ́n ní àtùpà ire Charity Foundation àti Ẹ̀gì Global Empowerment Foundation àwọn wọ̀nyí wọ́n kóra wọn jọ wọ́n wá lọ wò wípé tanu wọ́n ó ṣàánú fún àwọn arúgbó wàá lọ sórí rédíò pé ń bá ti pè wọlé bí 100 èèyàn ẹ fún ní nǹkan àwọn Ẹ̀gì Global náà tún gbé wọn jáde irú àwọn èèyàn báyìí làwọn fẹ́ fún lóúnjẹ nígbà ọdún o ṣùgbọ́n kéèyàn wá máa lọ títì kó o dédé rí kó sọ pé kìíní kan bòun ò bá ń bí láhùn o kìíní kan ti bòun ò bá ń bí kó o máa mówó rẹ fún wọn lérò náà a jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o mẹ́ra pẹ̀rẹ̀kẹ́ mi mú yà ní tèmi nítorí náà kó o ṣọ́ra o kò jẹ́ bó ti jẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè èmi ọmọ yín èmi àbúrò yín náà ni ojú òní tiwa ayé òní yọ̀ wá màá tún padà wá episode by episode ni àtúngbé jáde ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ wípé èwo ni bàbá àròpọ̀ rí sọ ní ìsinyìí nítorí pé iṣẹ́ tá a bá ti rán kọ̀kí ń pakọ̀ bẹ́ẹ̀ mi Olódùmarè bá ti fi wá nínú kàsìtì káàfù jáde ẹ má gbàgbé wípé fọ́nrán tí mo fi hàn yìí kì í ṣe wípé wọ́n fi ṣe dírámà òótọ́ òun ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ó dàbọ̀. Welcome to Yoruba Kingdom TV, built by passion.